nílé ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Today is Davido and Chioma's traditional wedding. So 6-7 years ago assurance tí Davido fún Chioma ní gangan ló máa seal assurance yẹn. So the two of them are so good looking together and this is their first appearance. See how happy they are with each other. Wọ́n ṣàn bóyin síra wọn ni àwọn méjèèjì. Kódà tẹ́lọ̀ wọn yìí try gidi gan. Òfin yìí lásán. Wọ́n tún gbọ́ pa fún Davido ẹjọ́ ṣe ọ̀pá àṣẹ OBO Kingdom lélẹ̀ and that is why he is 001. Ó ga jù. Ẹ tún wọ àwọn ọ̀rẹ́ ọkọ, they are so good looking. Look at their attire. Kí ni ká pé kọ́lọ̀ yellow yìí ṣé pepper yellow ni àbí kí ni? Ó ga o, yellow yẹn ṣàn yellowing whatever. So nílé ní jẹ́ṣẹ̀ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Àmẹ́ni celebrity la fẹ́ kàn bí bye lé ní ojú gbogbo àwọn ọ̀rẹ́ Davido ló pé wámúwámú. And ní today na today ní iṣẹ́ wọ́n ṣà ti ń gbáradì Davido àtàwọn ọ̀rẹ́ àwọn celebrity friends ẹ̀ lẹ́rí tí wọ́n ṣe photo session wọ́n ya picture. Bẹ́ẹ̀ ni cameraman náà ṣà ń direct wọn pé ẹ ṣe báyìí Davido tá à ń sọ ó ti tó mo ti gbọ́ gbogbo tẹ́fẹ́ kì í ṣe ni mo máa ṣe. Ó ga jù. Agbádá àwọn ọ̀rẹ́ ìgan lásán ṣágbádá àwọn ní ká sọ ni àbí ti Davido ọkọ ìyàwó gangan. Agbádá òfì yìí lásán pẹ̀lú ọ̀pá àṣẹ tó tún match. Bẹ́ẹ̀ náà ń ginger Davido left and right pé OBO ìwọ ló lè níṣẹ́ kò ń ṣe ní bọ́ọ̀dì. Ó ga jù. Ẹ wo Governor Adeleke, Governor Osun State tó tún jẹ́ uncle Davido. Àwọn kò gbẹ̀yìn rárá, he is present at the photo shoot. Ó ga jù. Alẹ́ nílé ní jẹ́ṣẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Àwọn mọ́mí náà wà ń bẹ. I think their family too. Ẹ wo àwọn uncle àti auntie Davido. Everybody is present. The wedding is in set already. Ó ga jù. Nílé ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. So àwa tí ààrẹ invite ẹ̀yẹn ṣá máa follow DG Naija television. A máa wo wedding titi wa. A máa celebrate titi wa láti online. Our online family. Ẹ jẹ́ ká gather ní DG Naija television. Ká jọ wá máa ṣe wedding reception tiwa ní bíbá because gbogbo bó bá ṣe ń lọ la ṣe máa gbé wá fún yín live and direct. Ó ga jù. Ọ̀pá àṣẹ igan lásán. Davido 2024 ó plenty.